hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o. A kú ọjọ́ ìsinmi òní ní Sunday àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí, oṣù karùn-ún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí, tó dá ẹ̀mí wa sí. Ọlọ́run tó sọ wípé òkú ló sọ̀rọ̀, tó jẹ́ ká wà láyé ká wà láàyè rere. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ ké sí gbogbo ènìyàn tó wà nítòsí yín wípé ìsìn ti bẹ̀rẹ̀, ìsìn orí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀. Ní báyìí o, ẹ ká parapọ̀ ká júbà Ọlọ́run, ká mọ rírì rẹ̀, ká dúpẹ́ fún un, ká sọ fún wípé ó ṣe. Ọlọ́run wa ni ẹlẹ́dàá wa ni, a sì mọ ipa tó ń kónu ayé wa. Níbi gbogbo tá a bá wà lágbàáyé tí ẹ ti ń gbọ́ mi, mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa, ká fi ọpẹ́ wọlé láti inú ọkàn wa wá wípé ó ṣe dáadáa, ó ṣe dáadáa, Ọlọ́run dáadáa ni, ó sì ṣe dáadáa fún wa. Níbi tá a bá wà, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ, ẹ ká gbóhùn ọpẹ́ wa sókè. Ọlọ́run dáadáa ni, ó sì ṣe dáadáa fún wa. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ, ó ṣe o, ó ṣe o, ó ṣe. Ìwọ náà sọ fún pé ó ṣe, sọ fún pé ó ṣe lórí bàbá, lórí màmá, lórí àwọn ọmọ, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò. Sọ fún pé ó ṣe, sọ fún pé ó ṣe lórí ọkọ, lórí aya, sọ fún pé ó ṣe lórí ìdáwọ́lé rẹ, sọ fún pé ó ṣe lórí iṣẹ́ rẹ, sọ fún pé ó ṣe lórí gbogbo ohun tí ó ń ṣe dáadáa nínú ayé rẹ, sọ fún pé ó ṣe. Ìwọ tó ń jáde lójoojúmọ́, Ọlọ́run ò jẹ́ ká jáde lékú lọ́wọ́ o, Ọlọ́run já jáde lé àrùn lọ́wọ́. Bá a ti ń lọ, bá a ti ń bọ̀, ó ń pa wá mọ́, ó ń pa àlọ́ wa mọ́, ó ń pa àbọ̀ wa mọ́. Ọlọ́run dáadáa ni, Ọlọ́run bàbá dáadáa ni. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo wa, gbogbo ohun tó ní ẹ̀mí kó yin Olúwa, ẹ máa yin Olúwa. Ó ní ìwé mímọ́ sọ o. Ẹni tó bá yìí ní ẹ̀mí ó ní ìrètí, ẹni tó bá ní ẹ̀mí ó ní ìrètí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ká fi ọkàn ìmoore wa hàn sí, ká fi ọkàn ìmoore wa hàn sí. Ẹ ká gbéga lọ́pọ̀lọpọ̀, ká gbéga lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ó ṣe, ẹ mọ̀ ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ mọ̀ ó ṣe. Adúpẹ́ ayọ̀, adúpẹ́ ayọ̀. Ọba tó ń dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọlọ́run ń sàmì ẹ̀ṣẹ̀, torí tá a bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni lè dúró. Òun ló ń dáríjì wá, òun ló wò wá sàn, òun ló ń ṣètọ́jú wa. Kò ro ti àìpẹ́ àti àìyẹ wa, bẹ́ẹ̀ ni kó tó máa ṣètọ́jú wa, kó tó máa dáàbò bò wá. Ó ní ìrètí wípé níwọ̀n ìgbà tá a wà láyé, a máa ṣe tirẹ̀, a máa ṣe ìpinnu wa fún, a máa wà lọ́dọ̀ ẹ̀, àníjọ́ta ẹ̀ níwọ̀n ìgbà tá a wà láyé, tá a wà láàyè rere. Nítorí náà ó ń ṣètọ́jú wa, ó ń kẹ́ wa, ó ń kẹ́ wa lọ́wọ́, kẹ́ wa lẹ́sẹ̀, níbi gbogbo lọ́tún lósì ló fi ń kẹ́ wa, ó fún gbogbo kẹ́ wa. Bó ti wù kó bó ti wò ó rí láyé, bó ti wò ó lé nígboro lóde, Ọlọ́run ò jẹ́ ó lè mọ́ wa. Ọlọ́run ò jẹ́ kí ewu ayé ó wu wa. Ọlọ́run ò jẹ́ kí tiwa ó bàjẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ má jẹ́ akánjú nídìí ọpẹ́, ẹ má jẹ́ akánjú nídìí ọpẹ́. Kó wá látọkàn wa ní kókó, kó wá látọkàn wa ní o. Kọ́lọ́run mọ̀ wípé lóòótọ́ lódodo la mọ rírì ẹ̀, la mọ rírì ẹ̀. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ayọ̀ á gbé ọ̀gá. Ìwọ tó bá lè kọrin, ìwọ tó bá lè kọrin, àkókò rèé, kọrin sí, kọrin ìyìn sí, kọrin ọpẹ́ sí, kọrin ìyìn sí, kọrin ọpẹ́ sí. Bẹ́ẹ̀ ni kọrin sí, jẹ́ kó mọ̀ wípé o more lóòótọ́. Ìwọ tó bá lè ka orin Dáfídì kà á sí, ara ọpẹ́ náà ni. Tó bá ní ohun èlò, ohun olóhùn gooro, o bá ní dùrù, àbò ohun tó bá ní, fi yìn. Jẹ́ kó mọ̀ pé o mọ oore àtọkàn rẹ wá. Ẹbọ ọpẹ́ rẹ nìyẹn sí ẹlẹ́dàá rẹ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Ọlọ́run á gbé ọ̀gá. Ìwọ lọ́lọ́run gbogbo àgbáyé, ìwọ sì lọ́lọ́run wa, ìwọ lọ́ba wa, ìwọ ni bàbá fún wa. A yìn ọ́ pé ó ń ṣètọ́jú wa, ó ń tọ́jú wa, ó ń tọ́jú aya, ó ń tọ́jú ọkọ, ó ń tọ́jú àwọn ọmọ, ó ń tọ́jú ẹ̀gbọ́n, ó ń tọ́jú àbúrò. Níbi gbogbo tá a pẹ̀ka sí, náà ló ti ń tọ́jú wa, nítòsí lókèrè lọ́nà jíjìn, ó ń tọ́jú wa. Ọlọ́run á yìn ọ́, á gbé ọ̀gá wípé ó dá wa sí, ó dá ẹ̀mí wa sí. Ó jẹ́ kí bí ó dé bá wa, ó jẹ́ ká ṣaláìní ohun tó dára. Ó ń ṣètọ́jú wa. Ó fi ògo rẹ̀ yí wa ká, ó fi iná rẹ̀ yí wa ká. Ó jẹ́ kí ọ̀tá kó ṣọpẹ́ aláyé lórí wa, ó jẹ́ kí ọ̀tá kó ṣe ọpẹ́ aláyé lórí wa. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa ní gbogbo ọ̀nà tó ti ṣètọ́jú wa, pàápàá láti oṣù kìíní dé oṣù karùn-ún yìí. Oṣù karùn-ún ọdún rèé o. Sunday àkọ́kọ́ rèé, ọjọ́ ìsinmi àkọ́kọ́ rèé nínú oṣù karùn-ún yìí. A gbé ọ̀gá. Ìwọ bá tí ó jẹ́ ìrètí wa, tó máa mú wa dé òpin ìgbẹ̀yìn àti ìrètí. Ìwọ bá tó ní ọjọ́ iwájú wa lọ́wọ́. A yìn ọ́, a gbé ọ̀gá. Lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣètọ́wọ́gbà fún ohun tó máa ṣe fún wa
nípa ọ̀rọ̀ rẹ lónìí. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o máa jẹ́ kí iye wa ṣí sí ọ̀rọ̀ rẹ, o máa fún wa ní òye ẹ̀mí, o máa fún wa ní ọgbọ́n Ọlọ́run lórúkọ Jésù, wípé ọ̀rọ̀ rẹ máa yé wa, ó sì máa mú wa lára dá, á sọ wá dodindi, á mú wa dàbí Jésù ní tòótọ́ nínú ìwà àti ìṣe. Lórúkọ Jésù, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa, ọpẹ́ yẹn á jẹ́ kó ṣètẹ́wọ́gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Láì dá wa lágara, a kí wa kíkú oṣù titun, oṣù May. Mo rí ẹnìkan ní Chineke May, oṣù May ni o, a kú oṣù titun. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ fún wa ọ̀rọ̀ Ọlọ́run fún wa nínú oṣù yìí. Róòmù orí 8 ẹsẹ̀ 14, ibi tá a ti máa bẹ̀rẹ̀ lónìí rèé. Ohun Olúwa jáde sí wa, ó sì kọ sí wa pé nínú oṣù yìí, oṣù amọ̀nà ẹ̀mí ni. Ọlọ́run fẹ́ darí wa nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Róòmù orí 8 ẹsẹ̀ 14 ó ní pé nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ọmọ Ọlọ́run ń ṣe àwọn tó kàn ń sọ wípé àwọn ọmọ Ọlọ́run ni wọ́n. Kì í ṣe àpèmọ́ra là ń pè tèmi dire, kì í ṣe ọ̀rọ̀ pé o kàn lè pè mọ́ra nìkan ni. Pé ojú ọmọ Ọlọ́run ó túmọ̀ sí wípé à ń tipasẹ̀ ẹ̀mí mímọ́ darí rẹ̀, à ń tipasẹ̀ ẹ̀mí Ọlọ́run ṣe amọ̀nà ayé rẹ̀, wípé o jẹ́ ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ ló ń ṣàkóso ayé rẹ̀, ó ń ṣàkóso bó ṣe máa sọ̀rọ̀, ó ń ṣàkóso bó ṣe máa hùwà, ó ń ṣàkóso gbogbo ìgbésí ayé rẹ̀. Òun là ń fi ń pè ẹ́ ní ọmọ Ọlọ́run o. Ọlọ́run náà ní àbíjọ Ọlọ́run ni wípé bí Ọlọ́run bá bí ẹ tó di àtúnbí lóòótọ́, o máa jọ. Bá a bá ti rí ọ àti rí Jésù, bá a bá ti rí ohun tó bá ń ṣe, ohun tí a mọ̀ wípé Jésù lè ṣe ni ohun tí a sọ níbi ìlélẹ̀ yìí. Oṣù yìí jẹ́ oṣù amọ̀nà ẹ̀mí, oṣù ìdarí látọwọ́ ẹ̀mí Ọlọ́run wa. Mo sì wá gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi wípé lóṣù yìí, lábẹ́ bó ti wù kó rí, ò ní tàsé ohun rere. Ẹ máa darí ẹ máa ṣamọ̀nà ẹ lórúkọ Jésù. Lábẹ́ bó ti wù kó rí, nínú aginjù ayé ò ní sọnù, nínú aginjù ayé lórúkọ Jésù ò ní parẹ́. Mo pa láṣẹ nípa ọ̀rọ̀ Ọlọ́run pé nínú oṣù yìí, lábẹ́ bó ti wù kó rí, ìwọ máa ríre mú, o máa ríre gbá mú, a máa tọ́ ipasẹ̀ ọ̀nà ẹ, ò ní ṣubú dànù, ọ̀tá ò ní ṣì ọ́ lọ́nà. Lábẹ́ bó ti wù kó rí, ẹnikẹ́ni ò ní ṣì ọ́ lọ́nà. Bó o ṣe ń lọ tó ń gbìyànjú lọ sí èbúté yíyanjú yẹn lórúkọ Jésù, wá débẹ̀ láyọ̀ àtàláfíà, wá débi tó ń lọ. Ọ̀tá ò ní ṣì ọ́ lọ́nà, kò sì ní gbé ọ ṣubú. Lábẹ́ bó ti wù kó rí, lórúkọ Jésù Olúwa wa. Ẹ ká fi ọkàn sí lóṣù wípé ẹ̀mí mọ́ ni kó darí wa o. Ẹ̀mí mọ́ ni kó darí wa. Ká máa gba ìdarí ẹ̀mí nínú ohun gbogbo lóṣù yìí. Pàápàá jálẹ̀ ọjọ́ ayé wa, ìdarí ẹ̀mí ni kókó. Pé kí ẹ̀mí Ọlọ́run kó máa ṣe amọ̀nà wa. Ẹ má jẹ́ ká máa wòye wípé bóyá tí n bá tún dàgbà sí máa gbàdúrà kí n tó ṣe nǹkan. Láti àkókò yìí lọ, mọ bí a ṣe ń gbàdúrà kó tó gbé ìgbésẹ̀. Mọ bí a ṣe ń ṣe kíni, bí a ṣe ń gbàdúrà kó tó gbé ìgbésẹ̀. Mọ bí a ṣe ń gbàdúrà kó tó ṣe kíni, kó tó fi àwọn ìpinnu rẹ sínú ètò. Jẹ́ kí àdúrà jẹ́ àkọ́kọ́ àti àṣekágbá ohun gbogbo tó bá ń ṣe. Fi bẹ̀rẹ̀, fi parí, fi sáàárín, fi gbogbo ìpinnu ayé rẹ, gbogbo ètò ayé rẹ, gbogbo ète ayé rẹ, gbogbo ohun tó fẹ́ ṣe pẹ̀lú ayé rẹ, fi sínú àdúrà, fi sọ́wọ́ Ọlọ́run, kí o sì gbọ́ ìtọ́ni Ọlọ́run lórí ẹ̀. Oṣù ìtọ́ni lélẹ́yìí, àwọn tó bá rí ìtọ́ni gbà, wọ́n á rí ire gbà. Àwọn tí ò bá sì rí ìtọ́ni, tí wọ́n fiyè sí ìtọ́ni ẹ̀mí mímọ́, ìdarí ẹ̀mí mímọ́ tàbí àmọ̀nà ẹ̀mí mímọ́, wọ́n lè jẹ́ ẹran fún ọ̀tá o. Ọlọ́run ní ṣe wá ní ẹran fún ọ̀tá. Lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ sọ lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ ìṣítí àti ọ̀rọ̀ ìwàásù wa. Mo fẹ́ sọ nípa ìdarí. Ohun tá à ń pè ní ìdarí nípa ìfẹ́ Ọlọ́run títí ọjọ́ ayé wa.
ẹ mọ̀ pé mo ti sọ wípé Ọlọ́run sọ wípé oṣù yìí jẹ́ oṣù ìdarí, oṣù àmọ̀nà, oṣù tó fẹ́ tọ́ wa sọ́nà, tó fẹ́ darí wa, tó fẹ́ dà wá jẹ́jẹ́. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní, torí pé kí ni ó darí mi. Ẹ jẹ́ n kà á fún wa. Ọ̀pọ̀ nínú wa ọ̀kan tilẹ̀ mọ ohun tá à ń pè ní orin Dáfídì ẹsẹ̀ 3:20. Ọ̀pọ̀ nínú wa ò mọ ohun tó wà ń bẹ̀ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi. Ọ̀pọ̀ nínú wa ò mọ̀. Àwọn tí ò ń ṣe Kristẹni gan mọ̀. Ọ̀pọ̀ nínú wa ò ṣe kí ni wọ́n mọ̀. Kó yé ba lè yí ọpọ́ Ọlọ́run fẹ́ darí rẹ̀ títí gbogbo ọjọ́ ayé rẹ̀, kó má bàa bọ́ sínú ewu, kó má bàa bọ́ sọ́wọ́ ọ̀tá ló ṣe fẹ́ darí wa o. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Orin Dáfídì ẹsẹ̀ 20:3. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn mi lára, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi, ìwọ da òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo, èmi ó sì máa gbé inú ilé Olúwa láéláé. Ìwọ tó bá rà mí ṣe sàmì ẹ̀ dáadáa. Mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn àti máa darí àwọn ọmọ rẹ̀ o, nítorí ó mọ̀ wípé ogun láyé o, ó mọ̀ wípé ibi ń bẹ lóde o. Bẹ́ẹ̀ ni, nítorí náà ó fẹ́ máa darí wa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa tòótọ́. Ẹ sì wo Bíbélì ta kà nínú ìwé Róòmù, ó ní iye àwọn tí à ń tipasẹ̀ mímọ́ ṣe amọ̀nà wọn, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ mímọ́ ò bá máa darí ẹ ṣamọ̀nà ẹ, Ọlọ́run kò rí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ o. Ọlọ́run ò lè máa rí aláìgbọràn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Olùṣọ́ àgùntàn ni a fi Jésù wé, kò ń ṣe darandaran. Olùṣọ́ àwọn àgùntàn, ẹni tí ò bá ń ṣe àgùntàn kò sí lábẹ́ ẹni tí Jésù ń darí tó ń ṣàkóso fún. Nítorí náà òye gbọ́dọ̀ yé wa wípé ìdarí ẹ̀mí mímọ́, mo fẹ́ fi hàn wá lónìí, lára ìdarí ẹ̀mí mímọ́ ni ìdarí nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀ ló jẹ́ wípé ẹ̀bùn ẹ̀mí ni wọ́n dìrọ̀ mọ́, ni wọ́n gbójúlé, ni wọ́n gbọ́kànlé, ni wọ́n fi ṣàkọ́kọ́, ṣùgbọ́n ẹ̀bùn ẹ̀mí kọ́ làkọ́kọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ láti lè fi èdè tuntun sọ̀rọ̀, ẹ̀bùn ẹ̀mí mímọ́ láti lè sọtẹ́lẹ̀, ẹ̀bùn ẹ̀mí mímọ́ láti lè ríran, ẹ̀bùn ẹ̀mí mímọ́ fún oríṣiríṣi ẹ̀bùn agbára ìwòsàn, ìdáǹdè, ìtúsílẹ̀, gbogbo ipa tí ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó pín sí, ìmẹ̀mí yàtọ̀ àti gbogbo ẹ̀bùn yẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ̀mí mímọ́ lè bá a sọ̀rọ̀ nípasẹ̀ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Òye oríṣiríṣi kan lè yé wa nípasẹ̀ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni èèyàn lè ríran, èèyàn lè ní òye ohun ìjìnlẹ̀ nípasẹ̀ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Àmọ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́ kọ́ làkọ́kọ́. Tá bá sọ nípa ìdarí látọ̀dọ̀ Ọlọ́run wá, tá bá sọ nípa iṣẹ́ àmọ̀nà látọwọ́ ẹ̀mí mímọ́ wá, látọwọ́ ẹ̀mí Ọlọ́run, ẹ̀bùn ẹ̀mí kọ́ làkọ́kọ́. Kó o tó rí ẹ̀bùn ẹ̀mí gbà, a kọ́kọ́ fún ẹ ní èso ẹ̀mí. A fẹ́ kó o so èso ẹ̀mí. Kí la sì ń pè ní èso ẹ̀mí? Ó bẹ̀rẹ̀ láti ìfẹ́. Irú ìfẹ́ wo leléyìí? Ó ń sọ nípa ìfẹ́ Ọlọ́run. Kí n tó ka ìwé Kọ́ríńtì, kí n ka ẹsẹ̀ 52 Róòmù orí 8 tí a kà yẹn. Ó ní wípé àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀. Ohun gbogbo ni ó, kò sí tó yọ kúrò, kò sí tó yọ sílẹ̀. Ó ní àwa mọ̀, ìwọ náà gbọ́dọ̀ mọ̀ dájú lọ́kàn rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa. Àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere, sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó ṣe kíni, tó fẹ́ Ọlọ́run. Àwọn tó fẹ́ Ọlọ́run, gbogbo nǹkan láti ṣiṣẹ́ pọ̀ fún rere wọn. Ọjọ́ iwájú wọn, ire náà bá ń bẹ. Ohun àwọn ọjọ́ tó ti lò sẹ́yìn, àwọn ohun àtijọ́, gbogbo nǹkan láti ṣiṣẹ́ pọ̀ fún rere.
àwọn ọ̀tá wọn pàápàá ṣiṣẹ́ pọ̀ fún rere. Bẹ́ẹ̀ ni àwọn ìjátilẹ̀ tó ti rí pàápàá á ṣiṣẹ́ pọ̀ fún rere. Gbogbo ohun tó bá ti rí nínú ayé yìí gẹ́gẹ́ bí ìrírí tí wọ́n nífẹ̀ẹ́ sí tí wọ́n nífẹ̀ẹ́ sí lábẹ́ bó ti wù kó rí, tí ìfẹ́ wọn sí Ọlọ́run bá yè koro, gbogbo ẹ̀ ló ń padà bọ̀ wá iṣẹ́ pọ̀ fún rere. Òun ló ti jẹ́ wípé Kristi nínú gbogbo wa ìrètí ògo ni. Ìwọ tó bá ti ní Jésù tí o sì mọ̀ wípé ìfẹ́ Ọlọ́run yè koro nínú rẹ, ìrètí tí ò lè dojú ti ni, ìrètí ògo ni. Ìrètí ògo ni o, torí ohun gbogbo ń padà bọ̀ wá ṣiṣẹ́ fún rere. Kò ní í ṣe gbogbo ipá tí ọ̀tá ń lò láti bà ọ́ nínú jẹ́, kò ní í ṣe ohun tọ́ta ń ṣe lòdì sí ọ. Bẹ́ẹ̀ ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nínú ìjàkadì ẹ̀mí òun ni wípé tá bá ń sọ nípa ìjàkadì ẹ̀mí, tá bá ń sọ nípa bó o ṣe lè wà ní abẹ́ ààbò Ọlọ́run, bí o ṣe lè wà nínú ipò tí ọwọ́ ọ̀tá ò lè ká ọ, pé bó o ṣe lè wà nínú ipò pé kò sí ohun tọ́ta lè ṣe fún ọ, ò lè ṣe Ọlọ́run, kò sí ohun tọ́ta lè ṣe fún ọ, ohun tó ṣe iyebíye jù nínú ayé rẹ ọ̀tá ò lè fọwọ́ kàn. Tó bá fẹ́ wà lábẹ́ ààbò yẹn, tó bá fẹ́ wà ní inú ipò yẹn tó jẹ́ pé ìwọ àti Ọlọ́run Ẹlẹ́dàá rẹ ẹ wà ní tímọ́tímọ́, ẹ wà ní ìbáṣepọ̀ tó yè koro, o máa mọ̀ wípé o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìfẹ́ Ọlọ́run lọ́kàn. O gbọ́dọ̀ jẹ́ ẹni tí ìfẹ́ Ọlọ́run ń gbé nínú rẹ̀. Nítorí pé nípa ìfẹ́ Ọlọ́run la fi lè fẹ́ Ọlọ́run. Nípa ìfẹ́ Ọlọ́run la fi lè fẹ́ ènìyàn. Kò sẹ́ni tó lè fẹ́ Ọlọ́run nípa ìfẹ́ ara tàbí ìfẹ́ ènìyàn. Ìfẹ́ Ọlọ́run kọjá ìfẹ́ ènìyàn sí ènìyàn, ó kọjá ìfẹ́ ọkọ sí aya, aya sí ọkọ, òbí sí ọmọ, ọmọ sí òbí. Ó kọjá ìfẹ́ tó ń bẹ láàrin àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni torí pé àwọn tí ò mọ Ọlọ́run pàápàá ní ìfẹ́, gbogbo ènìyàn tí a bí ló mọ tí ìfẹ́ jẹ́, ló mọ ìtumọ̀ ìfẹ́, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run kọjá gbogbo rẹ̀. Ìfẹ́ Ọlọ́run kọjá gbogbo ìfẹ́ tí ènìyàn lè ní gẹ́gẹ́ bí ìrírí. Ó kọjá gbogbo ìfẹ́ tí ènìyàn lè polówó ẹ̀ gẹ́gẹ́ bí ìrírí inú ènìyàn. Ọ̀pọ̀ nu yín ẹ máa wo eré ìtàgé, ẹ máa wo eré orí ìtàgé tó ti ń fi ìfẹ́ hàn fún ara wọn, àwọn kan àti ẹ̀ máa bú sígbe, wọ́n máa bú sígbe, wọ́n máa sunkún, ó máa fẹ́ràn ẹ̀ ó ṣe. Pàápàá àwọn tó wo Romeo and Juliet nígbà kan, sórí ìfẹ́ yẹn, ìfẹ́ ènìyàn ni, ìfẹ́ Ọlọ́run kọjá ẹ̀. Ìfẹ́ Ọlọ́run ṣe kí ni? Ó kọjá ẹ̀. Ìfẹ́ Ọlọ́run kọjá ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà ìfẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ wà nínú ọmọ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ gba gbogbo ọkàn ọmọ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ kún inú ayé ọmọ Ọlọ́run. Nípa ìfẹ́ Ọlọ́run òun ni o lè fi fẹ́ Ọlọ́run, ló sì lè fi ṣe kí ni? Fi fẹ́ ènìyàn. Mo fẹ́ kí òye kó yé wa wípé ẹ̀mí mímọ́ fẹ́ darí wa nípa ìfẹ́. Ọlọ́run fẹ́ darí wa nípa ìfẹ́ Ọlọ́run tó ń bẹ nínú wa. Kì í ṣe nípa wípé a lè gbóhùn Olúwa nìkan, àbí a lè lálà, àbí a lè ríran, àbí a lè ní ìrírí ẹ̀bùn ẹ̀mí mímọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí náà ti rí pé kì í ṣe tí ẹ̀ ń gbàdúrà fún ẹ̀bùn ni. Ẹ̀mí mímọ́ pín fún gbogbo wa bó ṣe wù ú. Tó bá fẹ́ ká wúlò fún ní ìpele kan tàbí nínú ohun kan àbí òmíràn, á fún wa ní ẹ̀bùn ẹ̀mí. Ẹ̀bùn ẹ̀mí òun ṣe téèyàn fi ń lérí. Má fi ẹ̀bùn ẹ̀mí mímọ́ mi bà tiẹ̀ jẹ́. Kò ń ṣe téèyàn fi ń lérí. Àwọn kan lé ní agbé máìkì, agbé ẹ̀rọ amóhùn gbohùngbohùn, a máa fi ẹ̀bùn ẹ̀mí lérí pé ṣé wọ́n lẹ́bùn, ṣé wọ́n lẹ́bùn, ṣé wọ́n lè bá àwọn ẹ̀mí sọ̀rọ̀, ṣé wọ́n lè ṣe. Kì í ṣe tá a fi ń lérí ẹ̀bùn ni. Ẹni tó fún ẹ lè gbà á, bó tilẹ̀ jẹ́ pé kò ń gbà á, ṣùgbọ́n ohun tó fún ẹ ìwọ kọ́ ló ní, ìwọ kọ́ ló ṣẹlẹ̀ dà, ìwọ kọ́ ló rísun ẹ. Bó sì ṣe fún ẹ, àwọn náà ló ní agbára bẹ̀. Òun ló ti jẹ́ pé Sámsónì ó dé oríta kan tí wọ́n ṣe kí ni, tí wọ́n mú àgbẹ̀bùn lọ́wọ́ ẹ̀. Kì í ṣe pé a gba ẹ̀bùn Sámsónì lọ, Sámsónì alágbára, ṣùgbọ́n ìwà láàyè Ọlọ́run tí ó ti ẹ̀bùn yẹn lẹ́yìn, ó kẹ́yìn sí nítorí pé kí ni, ó dẹ̀jà Ọlọ́run, ó tú àṣírí ara rẹ̀. Nígbà tó tú àṣírí ara rẹ̀, ọ̀tá ò ní mú wa o. Mo fẹ́ kó yé wa wípé Ọlọ́run fẹ́ darí wa nípa ìfẹ́ rẹ̀ tó ń bẹ nínú wa. Ohun gbogbo ló máa ṣiṣẹ́ pọ̀ fún rere fún ẹni tó fẹ́ Ọlọ́run. Ibi tó ti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa ìjàkadì inú ẹ̀mí nìyẹn. Ìwọ tó fẹ́ borí nínú ohun gbogbo tó ń ṣe láyé yìí, o gbọ́dọ̀ kọ́kọ́ gbà kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ. Tó o bá fẹ́ borí, o tó o bá fẹ́ kí ọ̀tá kó mú ẹ, tàbí kí ọ̀tá kó ṣàkóso nǹkan tàbí òmíràn lórí ọ̀rọ̀ ayé rẹ, o gbọ́dọ̀ gbà láàyè kí ìfẹ́ Ọlọ́run kó yẹ kí ni kó gba ọkàn rẹ.
jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ka àwọn ẹsẹ̀ bíbélì yẹn fún wa nítorí àkókò. Ẹ ká wo Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ kínní, kí ló sọ fún wa? Ó ní ẹ máa lépa ìfẹ́. Ó dà pé ẹ̀yin orí kan bí tẹ́ wá yẹn. Ó ní ẹ máa ṣe kí ni? Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ń ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kí ẹ kúkú lè máa sọ tẹ́lẹ̀. Nínú ẹ̀písẹ́lì Pọ́ọ̀lù, tí a bá wo gbogbo rẹ̀ dáadáa, tí a bá wò ó fín, ibi tó bá ti dárúkọ ẹ̀mí mímọ́, a máa dárúkọ ìfẹ́ níbẹ̀. Nítorí iṣẹ́ tí ẹ̀mí mímọ́ fẹ́ kọ́kọ́ ṣe nínú rẹ̀, òun ni láti mú kí ìfẹ́ Ọlọ́run kó gbilẹ̀ lọ́kàn rẹ̀. Ìfẹ́ ló ń ṣàkóso ìwà, ìfẹ́ ló ń ṣàkóso ọ̀rọ̀ sísọ, ìfẹ́ ló ń ṣàkóso àfarawé Ọlọ́run. Ìwọ tó o bá ti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, tó o bá ti ní ìfẹ́ ẹ̀mí mímọ́, gbogbo ẹ̀bùn tó o bá wù kó o ní, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó o bá ní, tó bá wù kó o ní, asán ni gbogbo rẹ̀. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó máa jèrè fún ìjọba ọ̀run, tó máa jèrè fún ìjọba Ọlọ́run tá a wà yìí, òun ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí à ń tipasẹ̀ ìfẹ́ Ọlọ́run darí, tí à ń tipasẹ̀ ìfẹ́ Ọlọ́run ṣàkóso ẹ̀. Nítorí náà ìfẹ́ Ọlọ́run ló ń ṣàkóso ìwà, òun ló ń ṣàkóso ọ̀rọ̀ sísọ, òun ló ń ṣàkóso gbogbo ìgbésí ayé ènìyàn. Ìfẹ́ Ọlọ́run, tí ìfẹ́ Ọlọ́run ò bá wà nínú ìpilẹ̀ṣẹ̀ ìwà wúwù, tí ò bá wà nínú ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ sísọ, tí ò bá wà nínú ìpilẹ̀ṣẹ̀ ìgbésẹ̀ téèyàn ń gbé láyé, tí ìfẹ́ Ọlọ́run ò bá sí níbẹ̀, gbogbo ohun tó kù tó bá wù ká máa ṣe asán lórí asán ni. Pàápàá Ọlọ́run rí bí ó rí gbogbo ohun tó bá wù ká máa ṣe tí a bá ṣe nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run, tàbí tá a bá ṣe nítorí ìfẹ́ Ọlọ́run, ó rí gẹ́gẹ́ bí ibi, pé à ń ṣe ibi, pé à ń ṣe ìkà. Nítorí náà irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó fẹ́ dájọ́ ẹ̀, irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó fẹ́ kí ni? Ó fẹ́ fìyà jẹ irú àwọn ìwà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ohunkóhun tí ò bá wá láti pasẹ̀ ìfẹ́ Ọlọ́run ò lérè níwájú Olúwa. Ohunkóhun tí ò bá wá láti pasẹ̀ ìfẹ́ Ọlọ́run ò lápọ́nlé níwájú Olúwa. Ohunkóhun tí ò bá wá láti pasẹ̀ ìfẹ́ Ọlọ́run kò ṣètẹ́wọ́gbà níwájú Olúwa. Òun ni mo ṣe ń fi yé wa lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run pé jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kí ó darí rẹ̀. Nítorí pé ìpele àkọ́kọ́ tí ẹ̀mí mímọ́ fi ń darí ènìyàn kì í ṣe wípé o lálàá o, kì í ṣe pé o ríran àbí o ní ìfarahàn ẹ̀bùn ẹ̀mí mímọ́, ìpasẹ̀ ìfẹ́ Ọlọ́run ni. Ìpele àkọ́kọ́ ni ìpele ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀. Torí iṣẹ́ tẹ̀ mọ́ ṣe nìyẹn. Ẹni tó sọ níbi ó fẹ́ sọ nípa ẹ̀bùn ẹ̀mí, ṣùgbọ́n kí ló kọ́kọ́ sọ? Ó ní ẹ máa lépa ìfẹ́. Kó o tó lòun lépa ẹ̀bùn, kó o tó lòun lépa agbára, wọn náà fẹ́ máa jókòó dìde, ó fẹ́ máa lọ sí abúlé. Mo ti dá abúlé yín báyìí, mo wà nínú abúlé yín, ó ní igi ọsàn, igi èso ni. Kó o tó máa lọ sí abúlé alábúlé, mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run, mọ̀ nípa ẹ̀. Kì í ṣe kò sóhun tó burú ń bẹ̀ tó bá lọ sí abúlé alábúlé, tó bá lọ tú àṣírí ogun ayé wọn, k'Ọlọ́run lè lò ẹ́ láti ṣẹ́ ogun yẹn, kò sóhun tó burú ń bẹ̀. Ṣùgbọ́n kí ló dé tó ṣe fẹ́ débẹ̀? Kí ló tó ṣe fẹ́ lọ bẹ̀? Kí ló tó fẹ́ ríran ìjìnlẹ̀ tó bẹ̀? Kí ló tó fẹ́ gba ẹ̀mọ́ láàyè kó fún ẹ ní ẹ̀bùn àti orí ọ̀fẹ́ àti lè walẹ̀ jinlẹ̀ kó mọ orísun ogun tó ń jà àwọn ènìyàn? Ṣèbí nítorí kó bá lè fi ìfẹ́ Ọlọ́run hàn wọ́n ni. Tí ò bá jẹ́ kó fẹ́ fi ìfẹ́ Ọlọ́run hàn wọ́n, ò nílò ẹ̀. Ohun tó bá ṣe, tó bá gba ẹ̀bùn yẹn láàyè, tó bá wá mú ẹ̀bùn yẹn tó wá darí rẹ̀ láti lè fi mú kí àwọn ènìyàn kó pọ́n ẹ lé ju bó ṣe yẹ lọ, láti lè mú kí àwọn ènìyàn kó mójú kúrò lára Jésù, kó bójú sọ̀rọ̀ ẹ, kó dọlọ́run kékeré fún wọn, láti mú kí àwọn ènìyàn kó gbogbo ìṣúra ayé wọn wá kó máa kó lé ọ lọ́wọ́, láti mú kí àwọn ènìyàn kó yẹ kí ni kó wá kẹ́yìn sí Ọlọ́run, kó yẹ pé ìwọ náà máa rí gẹ́gẹ́ bí Ọlọ́run wọn, tó yẹ pé bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ló ti fẹ́ mọ ẹ̀bùn, kó lo ẹ̀bùn, kó fi tọ́ ìṣúra ayé wọn. Orí pé ó ti tà sí ìfẹ́ Ọlọ́run, ó ti tà sí ìfẹ́ Ọlọ́run. Irú ọkàn bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ṣe ìdájọ́ fún, ìdájọ́ tó sì gbóná ni. Mo fẹ́ kó mọ̀ wípé tí ìfẹ́ Ọlọ́run ò bá darí rẹ, ẹ̀mí mímọ́ ò darí rẹ. Ìdarí ẹ̀mí mímọ́ ni ìdarí ìfẹ́, ìtọ́ni ẹ̀mí mímọ́ ni ìtọ́ni ìfẹ́, amọ̀nà ẹ̀mí mímọ́ ni amọ̀nà ìfẹ́. A gbọ́dọ̀ máa darí rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nípa ìfẹ́ Ọlọ́run. Ìpele ìdarí tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní tó bá ti dé ìjọba Ọlọ́run, tá a bá ti tún ọ bí gẹ́gẹ́ bí ọmọ ọwọ́, ohun tó máa kọ́kọ́ mọ̀ ní ìfẹ́ Ọlọ́run. Ẹ̀rí tá a bá fẹ́ ṣe orí ọ̀fẹ́ á ní pé ìfẹ́ Ọlọ́run àti ìdàkọ̀tẹ̀ mímọ́, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàkọ̀tẹ̀ mímọ́ kí ó sọ̀kalẹ̀ kó máa bá a gbé láti sọ̀kalẹ̀ lọ́la. Ohun gbogbo bẹ̀rẹ̀ nítorí ìfẹ́ Ọlọ́run. Ohun gbogbo sì la máa gbèrò nípa ìfẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹni tí ò fẹ́ràn Ọlọ́run ò lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ẹni tí ò fẹ́ràn Ọlọ́run ò lè gbọ́ràn sí ìwé mọ́ lẹ́nu. Ẹni tí ò fẹ́ràn Ọlọ́run
kò lè ní ìfifún Ọlọ́run, kò lè fi fún Ọlọ́run, kò lè ní ìṣe fún Ọlọ́run, kò lè mọ bó ṣe ń fi fún ni débi tá a mọ bó ṣe ń fi fún Ọlọ́run. Ẹni tí ó ṣe kíni, ẹni tí ò gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, ẹni tí ò ní ìfẹ́ Ọlọ́run nínú. Ohun tó bá ti ń ṣe sà, tí ò bá jẹ́ nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀, gbọ́ mi o, mi ní nípa ìfẹ́ ara àbí ìfẹ́ ènìyàn. Mo ti sọ fún ẹ wípé ìfẹ́ Ọlọ́run kọjá ìfẹ́ ara, ó kọjá ìfẹ́ ènìyàn. Ohunkóhun tó bá mọ̀, tó bá ní ìrí, torí pé èèyàn kan lè sọ pé mo máa ti dàgbà, mo mọ tí ìfẹ́ jẹ́. Ẹnìkan fẹ́ràn mi gbà kó ta gbogbo ogun tó jẹ lọ́wọ́ bàbá rẹ̀ ló kó lé mi lọ́wọ́, ó wá fi mí ṣọ̀gá gbogbo iléeṣẹ́ wọn, ó nífẹ̀ẹ́ mi gan. Gbọ́ mi sà, ìfẹ́ ènìyàn nìyẹn. Ìfẹ́ yẹn ó yìí ní pàrípàṣọ nínú, ká máa pààrọ̀ nǹkan mọ́ra wa lọ́wọ́, ó yìí ní ìparípàrọ̀ ó ní nínú. Ìfẹ́ yẹn ó yìí ní ìmọ̀tara ẹni nìkan nínú. Tó bá wò ó fín, wá rí wípé kò fún ọ nìkan, nǹkan kan wà níbẹ̀ tí wọ́n náà ó ṣe. Tó bá wò ó fín, wá rí wípé ìfẹ́ yẹn ó máa dé oríta kan pé yàtọ̀ sí gbogbo tó ti fún ẹ, àwọn kan wà tó yìí máa ṣe tó máa múnú bí ẹ. Àwọn kan wà tí wọ́n bá wò pé ìwọ̀gùn ò lè ṣe fún, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ó ti ṣe ohun gbogbo rẹ̀ fún ẹ. Ṣó rí pé láàárín ẹ̀yin méjì ìfẹ́ yẹn yìí ní ìmọ̀tara ẹni nìkan nínú. Bẹ́ẹ̀ ni pàṣípàrọ̀ ọ̀rọ̀ pàṣípàrọ̀ lọ̀rọ̀ ìfẹ́ yẹn. Ṣùgbọ́n ìfẹ́ tí kò ní ìmọ̀tara ẹni nìkan nínú, òun ni ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run là ń pè ní ìfẹ́ pípé, ìfẹ́ Kristi, ìfẹ́ Jésù. Ìfẹ́ Ọlọ́run là ń pè bẹ́ẹ̀. Nítorí náà ohunkóhun tí ènìyàn bá ń ṣe, pàápàá àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run, ọmọlẹ́yìn Kristi, tí ò bá ti ní ìfẹ́ Ọlọ́run nínú, pàbó ni o, àní ṣe lásán. Àdúrà ńlá ni, ṣùgbọ́n tó o bá fẹ́ ṣe lásán, gbìyànjú kó jẹ́ wípé nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run la fi ń darí ayé rẹ̀. Gbìyànjú kó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ sísọ rẹ, ìwà wúwù rẹ, ìgbésẹ̀ rẹ, à ń darí rẹ̀, à ń ṣàkóso rẹ̀, à ń ṣe àmọ́nà rẹ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Ẹgbọ́n tó sọ Kọ́ríńtì kìíní orí 14, ó ní ẹsẹ̀ kìíní, ó ní ẹ máa lépa ìfẹ́. Ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ ìlépa wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń lépa oríṣiríṣi nǹkan lónìí. Ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìlépa wa. Ó ní ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣe àfẹ́rí ẹ̀bùn tí ń ṣe ti ẹ̀mí. Kó o tó lòun ṣe àfẹ́rí ẹ̀bùn ẹ̀mí, kọ́kọ́ mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run. Ẹ̀bùn ẹ̀mí ò sí fún ìmọ̀tara ẹni nìkan. Torí ẹ̀bùn ẹ̀mí lágbára, ohun tí ó lè ṣe kí ni ó lé. Ẹ̀bùn ẹ̀mí lágbára, ẹ̀bùn ẹ̀mí lágbára, ó lè mú gbogbo orílẹ̀-èdè so, ó lè mú, èèyàn lè fi ẹ̀bùn ẹ̀mí mú gbogbo orílẹ̀-èdè wà ní abẹ́ ìdè. Agbára ẹ̀bùn ni, ẹ̀bùn lágbára. Kó má bàa ṣe ẹ̀bùn lò, kó má bàa torí ẹ̀bùn dìkà, kó má bàa torí ẹ̀bùn di Ọlọ́run kékèké fún àwọn ènìyàn. Ó ní ìwé mọ́ sọ pé kọ́kọ́ lépa ìfẹ́. Kọ́kọ́ ṣe kí ni? Lépa ìfẹ́. Kọ́kọ́ lépa ìfẹ́. Ìfẹ́ là kọ́kọ́. Ìfẹ́ ní kí ni? Ìfẹ́ là kọ́kọ́. Òun sì ni ìwé mọ́ sọ fún wa pé ìfẹ́ là kọjá òfin. Kò sí òfin tó lòdì sí ìfẹ́. Ìfẹ́ Ọlọ́run ló máa mú ẹ lè fẹ́ràn Ọlọ́run bó ṣe yẹ kó fẹ́ràn Ọlọ́run. Nítorí pé kì í ṣe wípé ohun tó ń ṣe fọ́lọ́run kò dáa tó, àmọ́ kí ni díẹ̀. Ọlọ́run ò fẹ́ rí ohun tó ń ṣe nìkan, ó fẹ́ mọ̀ ìdí tó ṣe ń ṣe tó ń ṣe. Tí ò bá ṣe jẹ́ wípé ìfẹ́ Ọlọ́run ni ìdí tó fi ń ṣe gbogbo tó ń ṣe, Olúwa rẹ̀ ti ṣe lásán ni, Ọlọ́run já ṣe lásán. Mo fẹ́ kí òye yìí kó yé wa dáadáa. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 7. Ọ̀rọ̀ ìfẹ́ yìí ni mo sọ nípa ìdarí nípa ìfẹ́ Ọlọ́run títí ayé, pé kí ìfẹ́ Ọlọ́run kó kọ́kọ́ máa darí wa. A gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ bí ìfẹ́ Ọlọ́run ṣe ń darí èèyàn. Tí o bá mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run, o lè gbọ́ ohùn kòrò bí ẹ̀mí mọ́ ni, kó dẹ̀ yẹ pé àwọn ọ̀tá ló fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀, àwọn ọ̀tá ló fẹ́ darí rẹ̀ láti ṣe ibi. A rí àwọn wòlíì kan tó ní wípé ẹ̀mí Ọlọ́run ló ní pé káwọn lọ máa gbàyàwó níyàwó, káwọn bá yàwó níyàwó sùn. Ẹ̀mí Ọlọ́run ló ní pé káwọn lọ máa mú ìyàwó àti ọmọ àti ìyá àtọmọ, káwọn máa bá àwọn méjì sùn torí pé àwọn ń ṣe iṣẹ́ ribiribi, iṣẹ́ ẹ̀mí inú ayé wọn. Ṣé ẹ̀mọ́ lè sọ bẹ́ẹ̀? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀? A ti lè rí wòlíì kan tó lórúkọ, tó lókìkí, tó níyàwó
tó tún lọ gbàyàwó níyàwó lẹ́ẹ̀mẹ́ Ọlọ́run ló darí òun nígbà tó ṣe tán tó rí pé ìyàwó òun ti ṣe tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀tọ́ ó ṣí sílẹ̀ ó ní kó máa lọ ṣé ẹ̀mí Ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run a máa fi yé wa bẹ́ẹ̀ ìyẹn lòyí gbọ́dọ̀ rí wa pé kó tó mọ̀ nípa ẹ̀bùn ẹ̀mí mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ò ń pani lára ìfẹ́ Ọlọ́run ṣe kí ni kò ń pani lára ìwọ tó ń fẹ́bùn pa ọmọ làkejì ẹ lára tó ń fi agbára àti ipò pa ọmọ làkejì ẹ lára ò ní ìfẹ́ Ọlọ́run nínú ò mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run ò mọ̀ nípa ẹ̀ nítorí náà Ọlọ́run fẹ́ ká mọ ìdarí rẹ̀ ká mọ ìpinnu rẹ̀ nípa ìfẹ́ rẹ̀ ká mọ ohun tó fẹ́ fún wa ká mọ ohun tó fẹ́ ká ṣe nípa ìfẹ́ rẹ̀ ìwọ tó o bá lè tẹ̀lé ìfẹ́ Ọlọ́run lọ́kàn rẹ̀ ò lè tẹ̀lé Ọlọ́run ìwọ tó o bá lè tẹ̀lé ìfẹ́ Ọlọ́run nínú ayé yìí ò lè tẹ̀lé Ọlọ́run ò lè tẹ̀lé ẹ̀mí mọ́ ohun ẹ̀mí mọ́ ohun ìfẹ́ ni ìfẹ́ kì í fẹ́ ìfẹ́ kì í pààyàn lára ìfẹ́ kì í ṣiṣẹ́ ibi sí ọmọlàkejì ìfẹ́ Ọlọ́run kì í sì mọ tara ẹni nìkan ẹ ká wo ohun tí Bíbélì sọ torí àkókò wa Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 7 kábẹ̀ láti bẹ̀ ó ní olùfẹ́ bí Ọlọ́run ṣe ń pè wá ní orí wa gẹ́gẹ́ bí olùfẹ́ rẹ̀ olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá bẹ́ẹ̀ ni ṣe rí ohun gbogbo ní ohun tó dá gbogbo ló wá látọ̀dọ̀ Ọlọ́run gbogbo ohun tó dá gbogbo ẹ̀bùn dáradára àti ẹ̀bùn gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ìfẹ́ tá a ní sára wa náà ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ṣùgbọ́n ìfẹ́ tá a sọ nípa rẹ̀ yìí ìfẹ́ Ọlọ́run yìí òun gangan ní ìfẹ́ tó ga jùlọ ó kọjá èjì òwúrọ̀ ó kọjá gbogbo ohun tí a lè mọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ènìyàn sí ènìyàn ìfẹ́ Ọlọ́run lélẹ́yìí ó sì ń sọ fún wa pé àwa tá a ti fayé wa fún Jésù àwa tá a wà lọ́dọ̀ Ọlọ́run àwa tá a jẹ́ lára ẹbí Kristi láyé ẹbí Ọlọ́run láyé pé a gbọ́dọ̀ ní ìfẹ́ Ọlọ́run sí ara wa kì í ṣe ìfẹ́ inú ara ìfẹ́ Ọlọ́run sí ara wa nítorí pé ó ṣeé ṣe ká ṣẹra wa ó ṣeé ṣe kí ọ̀rọ̀ wa má yéra wa ó ṣeé ṣe kí ohun tí Ọlọ́run ṣe fún wa tó ń ṣe nípa wa tàbí nínú wa kó yí ẹ̀ má yí gbogbo ènìyàn gbogbo wa láwà ní oríṣiríṣi ìpele ìdàgbàsókè nínú ẹ̀mí nítorí náà yàtọ̀ sí ohun tá a mọ̀ àti ohun tí a kò mọ̀ ó fẹ́ kí òye kó yé wa wípé a gbọ́dọ̀ bára wa lò nípa ìfẹ́ Ọlọ́run sí ara wa ó ní olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá ó kọjá ọ̀rọ̀ ìjì òwúrọ̀ nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ a bí nípa ti Ọlọ́run ẹ gbọ́ ìwọ tó bá ti ní ìfẹ́ kò sí ẹ̀rí pé o ti di àtúnbí o torí ìwọ tí a ti pàṣẹ Ọlọ́run bí ọmọ ìfẹ́ ni ọ́ ọmọ ìfẹ́ Ọlọ́run ni ọ́ ìwọ tí a ti pàṣẹ Ọlọ́run bí tí ẹ̀mí rà padà tí ẹ̀mí wá láti jọba nínú rẹ̀ ẹ̀mí tó wá jọba nínú rẹ̀ ẹ̀mí ìfẹ́ ni o ẹ̀mí Ọlọ́run jẹ́ ẹ̀mí ìfẹ́ ni o ó jẹ́ ẹ̀mí ìfẹ́ o ẹ̀mí ni Ọlọ́run bẹ́ẹ̀ sì ni ìfẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ìfẹ́ Ọlọ́run jẹ́ ìfẹ́ nítorí náà bí ẹ̀mí mọ́ bá ń gbénu rẹ̀ ní tòótọ́ ó túmọ̀ sí pé ìfẹ́ Ọlọ́run ń gbénu rẹ̀ ní kíni yẹn ní tòótọ́ ó ní a bí nípa ti Ọlọ́run ó sì mọ Ọlọ́run Ọlọ́run fẹ́ mọ̀ wá nípa ìfẹ́ ó sì fẹ́ ká mọ̀ òun náà nípa ìfẹ́ ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí pé ìfẹ́ ni Ọlọ́run ìwọ tó bá ti ní ìfẹ́ ó wù kó lówó ó mọ Ọlọ́run ó wù kó ní ọrọ̀ ó mọ Ọlọ́run ó wù kó ní ọlá ó mọ Ọlọ́run ó wù kó ní agbára tàbí kó ní ipò nínú ara tàbí nínú ẹ̀mí tó bá ti ní ìfẹ́ Ọlọ́run ló mọ̀ wọn ohun tó bá wù kó máa pera rẹ ìwọ ló ní agbára jù ìwọ ló ní ọrọ̀ jù owó jù ìwọ ní àpọ́stélì gbogbo àwọn àpọ́stélì ìwọ ní wòlíì gbogbo àwọn wòlíì ohun tó bá wù kó máa pe ara rẹ nínú ayé yìí tí ò bá ti ní ìfẹ́ ìwé mọ́ sọ pé ò mọ Ọlọ́run ó ṣe kí ni ó mọ Ọlọ́run Ọlọ́run ò sì mọ̀ ó wà nínú irú àwọn tí Jésù máa rí nígbẹ̀yìn ọjọ́ wá ní pé padà lẹ́yìn mi èmi ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n á sọ pé Olúwa ẹ má ṣe sẹ́ wa nípasẹ̀ orúkọ yín la fi jí òkú dìde nípasẹ̀ orúkọ yín la fi gbàdúrà fún afọ́jú táfọ́jú ríran la fi ṣe pé la fi ṣàwọn àrípé lóòótọ́ lẹ lórúkọ mi bọ̀ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ ìfẹ́ mi
ẹ lórúkọ mi láti pọ́n Ọlọ́run lé, ẹ lórúkọ mi láti pọ́n ara yín lé, ẹ lórúkọ mi láti kó ọrọ̀ jọ, ẹ lórúkọ mi àti agbára mi, ẹ lò láti ṣe ohun gbogbo tí ẹ ṣe fún ara yín, kì í ṣe nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ nìyẹn. Kò sóhun ohun tó bá wù ká máa pera wa láyé, wòlíì gbogbo àwọn wòlíì, àpọ́sítélì gbogbo àwọn àpọ́sítélì, ká máa pera wa lóhun tó bá wù wá, tí ìfẹ́ Ọlọ́run ò bá ti sí ńbẹ̀, ìwé mọ́ sọ pé àmọ́ Ọlọ́run a sì já mọ́ nǹkan kan. Ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run. Ó dà pé wà ní Bíbélì jẹ́ iná nǹka, ohun tó wà ní Bíbélì bí rèé o. Nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Kí ni Ọlọ́run? Ìfẹ́ ni. Ọlọ́run jẹ́ alágbára jùlọ, ṣùgbọ́n ohun tó fẹ́ kí a fi mọ̀ òun ni ìfẹ́. Nítorí pé agbára rẹ̀ wà láti fi ìfẹ́ rẹ̀ hàn ni. Agbára rẹ̀ wà láti pa wá mọ́, láti pèsè fún wa, láti fi ìdí ìfẹ́ rẹ̀ múlẹ̀. Ohun tí agbára Ọlọ́run ń ṣe ni láti fi ìdí ìfẹ́ Ọlọ́run múlẹ̀ nínú ayé wa. Agbára Ọlọ́run ò wà láti ṣe ibi, láti ṣe kà. Agbára Ọlọ́run ò wà láti mú wa sọ wá dẹrú, láti mú wa wà nínú ẹ̀rù. Irọ́, ìfẹ́ pípé máa ń lé ẹ̀rù jáde. Ìfẹ́ Ọlọ́run ni ìfẹ́ pípé. Ìfẹ́ Kristi là ń pè ní ìfẹ́ pípé, ó sì ń lé ẹ̀rù jáde ni. Ó ní ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Nípa èyí ni a gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa. Ẹ gbọ́ o. Nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé, kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Nípasẹ̀ kí la máa fi yè? Nípasẹ̀ ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo tó rán sí ayé. Nípasẹ̀ Jésù Kristi ló ṣe mú wa yè. Kí ló dé? Kí ló rí lọ́bẹ̀? Tá bá lè sọ bẹ́ẹ̀. Kí ló rí tó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo? Èèyàn á ní ọmọ kan ṣoṣo á sì rán lọ iṣẹ́ àrèmábọ̀. Ẹni mélòó ló lè ṣe bẹ́ẹ̀? Jẹ́fítà nínú Bíbélì ó ní ọmọ kan ṣoṣo, ó bá Ọlọ́run ṣe májẹ̀mú wípé bá Ọlọ́run bá lè ṣe òun lọ sójú ogun tó ń dá òun padà tóun sì borí, ohun tó bá kọ́kọ́ wá kí òun, tó bá kọ́kọ́ yọ sí òun tóun bá délé, òun lòun á fi rúbọ sí Ọlọ́run. Ó sì bí ọmọ kan ṣoṣo obìnrin. Ìgbà tó máa dé, inú ọmọ rẹ̀ ló dùn jù pé bàbá àwọn ti dé látọjú ogun. Ìdánwò ńlá. Ẹ wo Jẹ́fítà, ó wà ní ìwé onídàájọ́, ó wà níbẹ̀. Ìdánwò ńlá nígbà tọ́mọ yẹn dé tijó tìlùtù tàjà láti wá kí bàbá ẹ̀ pé bàbá ti dé látọjú ogun. Òun sì gbúròó pé bàbá ló ṣẹ́gun, bàbá wọn borí àwọn ọ̀tá wọn. Wọ́n ṣojú Ísírẹ́lì sì borí àwọn ọ̀tá rẹ̀, tí Jẹ́fítà tó darí wọn lọ. Kàkínú bàbá dùn, bàbá bú sígbe tó mọ ẹ̀jẹ̀ tó dá fọ́lọ́run, ó mọ májẹ̀mú tó wà láàrin wọn àtọlọ́run. Nígbà tó ọmọ wò pé bàbá mi ẹ ṣe ń sunkún, ó bá sọ fún un pé mo ti dẹ́jẹ̀ wípé mo sọ fọ́lọ́run wípé ohun tó bá ká tó ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹran, ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun ìsìn. Ó ti wò wípé gbogbo ohun ìsìn yẹn ló máa wá. Ó lóhun tóun bá kọ́kọ́ fojú kàn tó bá òun tóun bá délé. Nígbà tó ń dé látọjú ogun, ohunkóhun tóun bá kọ́kọ́ rí, òun á fi rúbọ sí Ọlọ́run. Ọmọ yìí bú sígbe pẹ̀lú bàbá rẹ̀. Ó ní bàbá, ẹ fún mi lọ́sẹ̀ kan sọ́sẹ̀ méjì, ẹ jẹ́ kí n fi dárò ọ̀rọ̀ ayé mi kẹ́ tó fi mi rúbọ fún Ọlọ́run. Jẹ́fítà ṣe, èèyàn lè ṣe, ṣùgbọ́n nínú ẹgbẹgbẹ̀rún ènìyàn ẹ rí bí ẹnìkan kò ṣe ohun tó wọ́pọ̀. Kí èèyàn fi ọmọ rẹ̀ kan ṣoṣo, ó yẹ kó filẹ̀ fọ́lọ́run. Ọlọ́run fi ṣe ohun tó bá wù ẹ́. Ohun tí Ọlọ́run ṣe rèé o. Ó ní wípé nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé, kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Ìfẹ́ ló mú kó ṣe bẹ́ẹ̀. Ohun tí mò ń sọ fún wa nìyẹn. Ohun tí Bíbélì ń sọ fún wa nìyẹn. Ìfẹ́ ló mú kó ṣe bẹ́ẹ̀. Nínú èyí ni ìfẹ́ wà, kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run. A lè fẹ́ Ọlọ́run nínú ara. Ohun tí mò ń sọ fún wa nìyẹn. A lè fi ìfẹ́ ara fẹ́ Ọlọ́run, torí ìfẹ́ ara máa ní ìmọ̀tara ẹni nínú. Ìfẹ́ ara ò tó. Bẹ́ẹ̀ ni, ìfẹ́ ara ò tó láti mú kí ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run kí ó dán mọ́rán. Nítorí náà Ọlọ́run fún wa ní ìfẹ́ rẹ̀ sínú ọkàn wa, ká lè fi ìfẹ́ rẹ̀ ká fi fẹ́ òun tó jẹ́ Ọlọ́run wa gẹ́gẹ́ bí bàbá wa, ká sì fi ìfẹ́ rẹ̀ náà ká fi fẹ́ ènìyàn. Torí ìfẹ́ rẹ̀ nìkan ṣo ní ìfẹ́ tó pé, ní ìfẹ́ tó yè koro, ní ìfẹ́ tí ò ní ìmọ̀ tara ẹni nìkan nínú. Ó ní nínú èyí ni ìfẹ́ wà, kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n òun fẹ́ wa. Ọlọ́run ló fẹ́ wa, Ọlọ́run ló fi ìfẹ́ hàn wa, Ọlọ́run ló túmọ̀ ìfẹ́ fún wa. Ó sì rán ọmọ rẹ̀ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Jésù ní ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn.
èmi àti rẹ kọ́ lè tìtù fún ẹ̀ṣẹ̀ o, Jésù nìkan ṣoṣo ni ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo wa. Nítorí náà òun ni ó ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, òun ni ẹ̀jẹ̀ rẹ̀ mọ́, ẹ̀jẹ̀ aláìlẹ́ṣẹ̀ tí a ta sílẹ̀ lórí gbogbo ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni òun ló sọ wá di òdodo Ọlọ́run nínú Kristi Jésù, òun ló fún wa ní ìdáláre tá a ní lónìí, òun ló sọ wípé a lè di ọmọ Ọlọ́run tí ó fún wa ní ìsọdọmọ. Bẹ́ẹ̀ ni ó ní olùfẹ́, bí Ọlọ́run bá fẹ́ràn wa báyìí, ó yẹ kí a ṣe kíni, kí a fẹ́ràn ara wa pẹ̀lú. Ẹnikẹ́ni kò rí Ọlọ́run nígbà kan rí. Bí àwa bá fẹ́ràn ara wa, Ọlọ́run ń gbé inú wa, a sì mú ìfẹ́ rẹ̀ pé nínú wa. Tá a bá ti lè fẹ́ràn ara wa bí Ọlọ́run ṣe fẹ́ ká fẹ́ ara wa. Ohun tí Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó tó gòkè ọ̀run ni, ó ní nípa ìfẹ́ ni gbogbo ènìyàn yóò sì mọ̀ pé ẹ jẹ́ ọmọlẹ́yìn mi lótòótọ́. Ó ní ẹ fẹ́ràn ara yín bí mo ṣe fẹ́ràn yín, ẹ fẹ́ràn ara yín bí mo ṣe fẹ́ràn yín. Nípa ìfẹ́ la fi mọ Ọlọ́run, nípa ìfẹ́ la sì fi mọ ọmọ Ọlọ́run. Kì í ṣe nípa ẹjọ́, kì í ṣe nípa agbára àbí ẹ̀bùn, nípa ìfẹ́ ni. Kì í ṣe nípa owó àbí owó. Lónìí àwọn kan wà, owó ló fi ń sọ ọmọ Ọlọ́run. Tó o bá ti lówó lọ́wọ́, wọ́n gbàgbọ́ pé o lè jẹ́ ọmọ Ọlọ́run. Irọ́ ni. Àwọn tí ẹ̀tàn ti wọnú ọkàn wọn ni àwọn tí èṣù ti tàn wọ́n. Nípa ìfẹ́ la fi mọ ọmọ Ọlọ́run, nípa ìfẹ́ la fi mọ ọmọlẹ́yìn Kristi. Ẹ jẹ́ ká ìwé, ó ní ok, ẹ jẹ́ kí n kà fún wa níbi pé ẹnikẹ́ni kò rí Ọlọ́run nígbà kan rí. Bí àwa bá fẹ́ràn ara wa, Ọlọ́run gbé inú wa, a sì mú ìfẹ́ rẹ̀ pé nínú wa. Nípa yìí ni àwa mọ̀ pé àwa ń gbé inú rẹ̀ àti òun nínú wa, nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ fún wa. Ẹ jẹ́ n ka Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 16 yẹn wálẹ̀. Ẹ kí n sáré kà fún wa kí n tó kúrò nínú Jòhánù kínní. Ó ní nípa yìí ni àwa mọ ìfẹ́, nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ó dà pé ẹ̀rí bẹ́ẹ̀, ó ní ká fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ǹjẹ́ àwọn onígbàgbọ́ mélòó lónìí ló ń fi ẹ̀mí wọn lélẹ̀ fún àwọn arákùnrin wọn àbá arábìnrin wọn nínú ìgbàgbọ́? Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló jẹ́ ọlọ́rọ̀, ló jẹ́ olówó lónìí. Wọ́n sì rí onígbàgbọ́ ẹgbẹ́ wọn láìka wọn tí wọ́n lè ràn lọ́wọ́, débi pé wọ́n á pín ohun ìní wọn, wọ́n á pín pẹ̀lú wọn. Irọ́, nítorí kò sí ìfẹ́ Ọlọ́run nínú wọn. Torí ìfẹ́ Ọlọ́run ló máa darí ẹ débi wípé wàá lè ṣe bẹ́ẹ̀. Àwọn kan á ní pé mo fẹ́ kọ́ Ọlọ́run kó rán áńgẹ́lì sí mi kí n tó ṣe rere. Ọlọ́run ò lè rán áńgẹ́lì kankan sí ẹ kó tó ṣe rere. Ó ti rán ọ̀rọ̀ rẹ̀ sí ẹ, ó ti rán ẹ̀mọ́ sí ẹ wípé kó fi ìfẹ́ Ọlọ́run ọ̀wọ́, kó sì pín ìfẹ́ Ọlọ́run ní ọkàn rẹ̀. Tí o bá lè tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, o lè tẹ̀lé Ọlọ́run. Tó o bá ń dúró de kọ́lọ́run kó rán áńgẹ́lì sí ẹ kó tó ṣoore, kó tó ran ẹnikẹ́ni lọ́wọ́, kó tó fi fún Ọlọ́run, kó tó jọ́sìn sí Ọlọ́run, kó tó lọ sí inú ìjọ, kó tó ṣe ohun tọ́lọ́run fẹ́ kó ṣe. Tó o bá ń dúró de kọ́lọ́run rán áńgẹ́lì sí ẹ náà, ó sí lára àwọn èèyàn Ọlọ́run. Ẹni tara ní ẹ, ó fẹ́ bá Ọlọ́run jọba o. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí n kà á. Ó ní nípa èyí ni àwa mọ ìfẹ́, nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé, tí ó sì rí arákùnrin rẹ̀ tí ń ṣe aláìní, tí ó sì sé ilẹ̀kùn ìyọ́nú rẹ̀ mọ́, báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ̀? Kò sí ìfẹ́ inú ẹ̀ o. Ó lè máa pariwo èmi mo nífẹ̀ẹ́, irọ́ ni. Bẹ́ẹ̀ ni, kò sí ìfẹ́ inú ẹ̀. Ìfẹ́ máa ń farahàn nínú ọ̀rọ̀ sísọ, ó sì ń farahàn nínú ìwà hù. Ìfẹ́ bẹ̀rẹ̀ láti inú òtítọ́ inú, òtítọ́ ọkàn. Bẹ́ẹ̀ ni, ó ní ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí a fi ọ̀rọ̀ ẹnu tàbí ahọ́n fẹ́ràn, bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́. A kò gbọ́dọ̀ máa fẹ́ràn nípa ahọ́n àti ọ̀rọ̀ ẹnu, ẹ̀tàn nìyẹn. A gbọ́dọ̀ máa fẹ́ràn nípa òtítọ́ àti nínú ìṣe. Àti nípa èyí ni àwa ó mọ̀ pé àwa jẹ́ ti òtítọ́, àti pé àwa ó sì dá ara wa lójú níwájú rẹ̀ nínú ohunkóhun tí ọkàn wa bá ń dá wa lẹ́bi, nítorí pé Ọlọ́run tóbi ju ọkàn wa lọ, ó sì mọ ohun gbogbo. Olùfẹ́, bí ọkàn wa kò bá dá wa lẹ́bi, ǹjẹ́ àwa ní ìgboyà níwájú Ọlọ́run? Ìfẹ́ nìkan ni yóò fún ọ ní ìgboyà níwájú Ọlọ́run. Kò sí nǹkan mìíràn. Ìfẹ́ Ọlọ́run nìkan nípasẹ̀ agbára ẹ̀mọ́ tó ń bẹ nínú rẹ̀ ni yóò fún ọ ní ìgboyà níwájú Ọlọ́run. Ó ní àti ohunkóhun tí àwa bá béèrè, àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀, nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́, àwa sì ń ṣe nǹkan wọ̀nnì tí ó dára lójú rẹ̀. Èyí sì ni òfin rẹ̀. Ó wá ṣàlàyé sí pé ok,
òfin ẹ̀rẹ́ o pé kí àwa kí ó gba orúkọ Jésù Kristi ọmọ rẹ̀ gbọ́ kí a sì fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ó ti fi òfin fún wa. Òfin Ọlọ́run nìyẹn o, ká gba Jésù Kristi gbọ́ ká sì fẹ́ràn ara wa. Mo fẹ́ ka ìwé Róòmù orí 5 fún wa kí a bá mọ̀ wípé iṣẹ́ ẹ̀mí àkọ́kọ́ nínú wa ni iṣẹ́ láti pín ìfẹ́ Ọlọ́run káàkiri gbogbo ọkàn wa, kí ìfẹ́ Ọlọ́run kó ká gbogbo ọkàn wa, kí a bá lè darí wa nípa ìfẹ́. Tó bá rí ẹni tó wà nínú àìní, ràn lọ́wọ́. Tọ́lọ́run bá ti fún ọ ní agbára, tó ti fún ọ ní ìṣúra tàbí ohun ìní láti ràn lọ́wọ́. Pàápàá tó bá jẹ́ lára ìdílé ìgbàgbọ́. Iṣẹ́ tí ó ní èrè níwájú Ọlọ́run, oníṣẹ́ tí a fi ìfẹ́ Ọlọ́run ṣe. Gbogbo ohun tí ò bá ti sí ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí orísun rẹ̀ tàbí ìpilẹ̀ṣẹ̀ rẹ̀, asán ni yóò já sí, òfo ni yóò já sí. O gbọ́dọ̀ ní òye yìí wípé a gbọ́dọ̀ máa darí rẹ nípa ìfẹ́ Ọlọ́run títí gbogbo ọjọ́ ayé rẹ̀. Róòmù orí 5 ẹsẹ̀ 5 kí ló sọ? Ó ní ìrètí kì í sì dojú tì ní nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Kí ni ẹ̀ mọ́ ṣe lọ́kàn wa láti mú kí ìfẹ́ Ọlọ́run kó ṣe kí ni? Kó ká gbogbo ọkàn wa, kó gba gbogbo ayé wa kan, kó gba gbogbo ayé wa kan. Ẹ jẹ́ n ka ìwé Éfésù èyí tó padà sí ìwé Róòmù yẹn, kí n ka ìwé Éfésù fún wa. Éfésù orí 3 lórí ọ̀rọ̀ ìfẹ́ yìí, ìdarí nípasẹ̀ ọ̀rọ̀ ìfẹ́, torí mo fẹ́ ká lọ gbàdúrà. Éfésù orí 3 ẹsẹ̀ 17 yẹn ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ó ní kí Kristi kí ó lè máa gbé inú ọkàn yín nípa ìgbàgbọ́, pé bí ẹ ti ń fi gbòǹgbò múlẹ̀ tí ẹ sì ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, wá fi gbòǹgbò múlẹ̀ nínú ìfẹ́ o, wá fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́. Ìfẹ́ Ọlọ́run á gba ọkàn rẹ kan, á gba ọkàn mi kan. Ìfẹ́ Ọlọ́run ṣe kókó, ìfẹ́ Ọlọ́run ṣe kókó. Ó ní pé kí ẹ̀yin kí ó lè ní agbára láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ kí ni ìbú àti gígùn àti jíjìn àti gíga náà jẹ́. Ó ń sọ nípa ìfẹ́ o. Ìfẹ́ Ọlọ́run ni ohun tí Ọlọ́run fẹ́ gbogbo wa mọ̀. Ó ní ìbú, ó ní jíjìn, ó ní gíga. Bẹ́ẹ̀ ni, ó ní gígùn. Ìfẹ́ Ọlọ́run ó tóbi gan, ó tóbi kọjá ayé yìí. Mo sọ lẹ́ẹ̀kan, o gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run ju ayé yìí lọ. Bẹ́ẹ̀ ni, báwo ló sì máa ṣe fẹ́ràn Ọlọ́run ju ayé yìí lọ? Torí pé o ní ìfẹ́ Ọlọ́run lọ́kàn ni. Nítorí ìfẹ́ Ọlọ́run ń jọba lọ́kàn rẹ, ó gba gbogbo ọkàn rẹ po. Bí bẹ́ẹ̀ kọ́, o máa fẹ́ràn ayé yìí. Ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run sì ni. Tó bá ti fẹ́ràn ayé yìí, tó bá ti bá ayé yìí rẹ, ó ti di ọ̀tá Ọlọ́run. Ó sọ́ra rẹ̀ di ọ̀tá Ọlọ́run. Ọlọ́run ò sọ́ra rẹ̀ di ọ̀tá rẹ̀ o. Ìwọ ló máa sọ́ra rẹ̀ di ọ̀tá Ọlọ́run. Jésù sọ fún wa, ó ní pé èèyàn lè sin Ọlọ́run kó tún sin Mámónì. Nítorí pé yóò fẹ́ràn ìkan, yóò kórìíra ìkan. Iṣẹ́ ìsìn bẹ̀rẹ̀ látoríta ìfẹ́. Oníṣẹ́ ìsìn ti bẹ̀rẹ̀. Tó o bá lò ń sin Ọlọ́run, ibi ìfẹ́ láti mọ̀ bẹ́ni tó ń sin Ọlọ́run, kì í ṣe nípa ahọ́n. Irọ́, èèyàn lè máa purọ́, èèyàn lè máa tọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n o lè tọ́ra rẹ. Tó o bá ní lóòótọ́ ló jẹ́ olùsìn Ọlọ́run, ó jẹ́ ẹni tó ń jọ́sìn sí Ọlọ́run, oríta ìfẹ́ láti máa mọ̀ bó o ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run ló máa fi hàn fún wa wípé o fẹ́ràn Ọlọ́run. Wípé kò sí ohunkóhun tó lè ṣe fún Ọlọ́run nínú ọ̀rọ̀ sísọ rẹ àti ìwà tó ń hù fún Ọlọ́run àti ohun tó ní ṣe pẹ̀lú Ọlọ́run àti ìjọba Ọlọ́run àti ìjọ Ọlọ́run àti àwọn èèyàn Ọlọ́run la máa fi mọ̀ pé o fẹ́ràn Ọlọ́run. Bí o ṣe ń hùwà, bó ṣe ń sọ̀rọ̀ sí àwọn èèyàn Ọlọ́run la fi máa mọ̀ pé o fẹ́ràn Ọlọ́run. Ẹgbọ́n tó sọ ń bí. Ó ní kí ẹ̀yin kí ó lè ní agbára láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ kí ni ìbú àti gígùn àti jíjìn àti gíga náà jẹ́, àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ. Ó kọjá ọ̀rọ̀ ìmọ̀. Tí ó ta ìmọ̀ yọ kí a lè fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún yín. Ẹ̀kún Ọlọ́run ń kún yàn nítorí èèyàn ń gbàdúrà. Àwọn kan wà lónìí tó ń gbàdúrà, ó ń wá Ọlọ́run pẹ̀lú àdúrà, ṣùgbọ́n òye wọn tó ní wípé kì í sọ̀rọ̀ àdúrà nìkan. Apá kan lọ̀rọ̀ àdúrà wà. Ọ̀rọ̀ àdúrà pé èèyàn ní àjọsọ tàbí àgbọ́yé láàrin òun àti ẹlẹ́dàá rẹ̀ làdúrà wà fún. Ṣùgbọ́n kì í ṣe nítorí pé òun gbàdúrà Ọlọ́run á ṣe fi ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kún ẹ o. Kì í ṣe nítorí pé òun gbàdúrà, ìwọ tó bá ń retí pé nítorí pé òun gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ Ọlọ́run á ṣe fi ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kún ẹ o. Ti ń tọrọ rẹ o, o ti ń tọrọ rẹ o, má tọrọ rẹ o. Nípa ìfẹ́, nítorí pé o fẹ́ràn Ọlọ́run àti pé o fẹ́ràn àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run á ti fi ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kún ẹ. Ohun tó wà ní Bíbélì nìyẹn. Ó ní àti láti mọ ìfẹ́ Kristi. Ìwọ tó bá ti nífẹ̀ẹ́ Kristi,
ní ọ̀nà tó yè koro, ní ọ̀nà tó fi ẹsẹ̀ múlẹ̀, tó ní gbòǹgbò nínú, tó sì ń sèso tí gbogbo ènìyàn lè rí pé lóòótọ́ bí Jésù náà bá wà, bí Jésù lè ṣe ju tí wọ́n ń ṣe, torí ohun tó ń ṣe, ohun tí Jésù ń ṣe ni, tó fira hàn fún gbogbo ènìyàn pé lóòótọ́ ìfẹ́ Ọlọ́run bẹ nínú rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá ti nífẹ̀ẹ́ Kristi tó ta ìmọ̀ yọ, a lè kún ọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ó ń ṣiṣẹ́ nínú wa? Bẹ́ẹ̀ ni ó ń sọ nípa Ọlọ́run. Agbára ló ń ṣiṣẹ́ nínú agbára ẹ̀mọ́. Kí ni agbára ẹ̀mọ́ gan jẹ́? Ó jẹ́ agbára ìfẹ́ láti lè tẹ̀lé Ọlọ́run, láti lè sin Ọlọ́run. Ìwọ tó bá sin Ọlọ́run ní ọ̀nà tó ní èrè, ìwọ ló ní ìfẹ́ Ọlọ́run nínú. Ìwọ ló ní ìfẹ́ Ọlọ́run nínú. Ìgbìyànjú mi fún gbogbo wa lónìí, kí n tó ka ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ kà kẹ́yìn, ni wípé ká gba ìfẹ́ Ọlọ́run láàyè lọ́kàn wa. Jẹ́ kí ìfẹ́ kọ́kọ́ darí ẹ ná. Ìwọ tó lè gbọ́ ohùn ìfẹ́, tó lè gba ìdarí ìfẹ́, àmọ̀nà ìfẹ́, tó lè gba ìtọ́ni ìfẹ́, ó lè gba ìtọ́ni ẹ̀mí. Torí ìtọ́ni ẹ̀mí ni ìtọ́ni ìfẹ́. Ẹ̀bùn ẹ̀mí ò gbọdọ̀ lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ohunkóhun tó bá ń ṣe nípasẹ̀ agbára ẹ̀mí ò gbọdọ̀ lòdì sí ìfẹ́ Ọlọ́run. Torí pé tó bá jẹ́ láti ipasẹ̀ mọ́ni lóòótọ́, orísun ìfẹ́ ló ti jáde, ìfẹ́ ló bí. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì tí mo máa kà kẹ́yìn lónìí, Róòmù orí 8 ẹsẹ̀ 45 35, kí n kà wálẹ̀. Ó ní, ta ni yóò a yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòòhò, tàbí ewu, tàbí idà? O gbọ́dọ̀ bá ìdàgbàsókè ẹ̀mí rẹ dé oríta pé kò sẹ́ni tó máa yà ẹ́ tàbí ohun tó máa yà ẹ́ kúrò nínú ìfẹ́ Kristi. Ìfẹ́ Kristi gbọ́dọ̀ gbà ọ́ lọ́kàn ju ohun gbogbo lọ. Ìfẹ́ Kristi gbọ́dọ̀ ṣe iyebíye sí ọ ju ohun gbogbo lọ. Àwọn tó mọ Ọlọ́run làwọn tó ní ìfẹ́ Kristi, kì í ṣe àwọn tó ń wa ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì, kì í ṣe àwọn tó ń lọ káàkiri orílẹ̀-èdè kan sí òmíràn. Irọ́ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́, ohun tí owó lè ṣe, ohun tí ọ̀rọ̀ lè ṣe, àmọ́ ohun kankan ni owó lè ṣe, ní ọ̀rọ̀ ò lè ṣe, kò lè dípò ìfẹ́ Kristi. Mo sọ lẹ́ẹ̀kan yìí pé o gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìfẹ́ Ọlọ́run kó tó mọ ẹ̀bùn ẹ̀mí. Nítorí pé kò sí gbogbo ohun tí ẹ̀bùn ẹ̀mí lè ṣe tí ọ̀tá ò lè ṣe kíni, tí ò ní ẹ̀dàrọ̀ fún, ó lẹ́dàrọ̀ fún un. Tó o bá lè jókòó dìde, èṣù náà lè jókòó dìde, àwọn ẹlẹ́mìí kẹ́mi lè jókòó dìde. Tó o bá lè ro fún àgàn lọ́mọ, tó o bá lè lajú afọ́jú, kò sóhun tó fẹ́ ṣe nípa ìfarahàn agbára àti ẹ̀bùn ẹ̀mí tí ọ̀tá náà ò lè ṣe. Pàápàá lópin ayé, ọ̀pọ̀lọpọ̀ alálùpàá ìdàdí yóò jáde, àwọn wòlíì èké, àwọn àpọ́sítélì èké ni yóò jáde. Wọ́n á máa ṣe kíni, wọ́n á máa pidán, wọ́n á máa ṣe idán, ohun tí Bíbélì pè ní idán irọ́ bí idán bí irọ́. Wọ́n á máa pa káàkiri, wọ́n á sì ṣe kíni, wọ́n á gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n á gba ọkàn wọn sí ọ̀dọ̀ ara wọn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ohun kan ni wọ́n ní ìfẹ́ Ọlọ́run. Nítorí náà, ẹni tó bá jẹ́ ti Ọlọ́run, tó ní ẹ̀mí mímọ́, òun ni ó ní ìfẹ́ Ọlọ́run lọ́kàn. O gbọ́dọ̀ sọ fún ara rẹ pé ohunkóhun ò ní yà ọ́ ya Ọlọ́run, kò ní yà ọ́ ya ìfẹ́ rẹ̀. Torí tí nǹkan kan bá ti yà ọ́ ya ìfẹ́ Ọlọ́run, ó ti yà ọ́ ya Ọlọ́run nìyẹn, ó sì ti yà ọ́ ya ìjọba rẹ̀. Òun ni Paul sọ níbi pé, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòòhò, tàbí ewu, tàbí idà? Gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́. À ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nípa ẹni tí ó fẹ́ wa la ṣe ju aṣẹ́gun lọ, kì í ṣe nípa orúkọ àmàdúrà gbà, àbí àmàwẹ́ gbà, àbí àmọ̀rọ̀ sọ, àbí alẹ́bùn ẹ̀mí. Nípa ẹni tó fẹ́ wa la fi ju aṣẹ́gun lọ. Ó ní nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ó ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa. Ìgbìyànjú mi ni wípé jẹ́ kí ìfẹ́ Ọlọ́run tí ẹ̀ mọ́ pín, tí ó sì ń mú kó gbòòrò lọ́kàn rẹ̀, jẹ́ kí ó máa darí rẹ̀. Gba ìdarí àti ìtọ́ni, amọ̀nà láti pàṣẹ ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀ o. Gbà pé ohunkóhun gbọ́dọ̀ yà ọ́ ya ìfẹ́ Ọlọ́run títí gbogbo ọjọ́ ayé rẹ̀. Nípa báyìí ló fi lè wo Ọlọ́run, nípa báyìí ló máa fi bá Jésù jọba, nípa báyìí ni iṣẹ́ rẹ̀ yóò ṣe lérè o.
nípa báyìí ni gbogbo ìgbìyànjú rẹ láyé pàápàá níwájú Olúwa kò ṣe ní já sásán. Mo gbàdúrà lábẹ́ bó ti kórè àní ṣe lásán. Ẹ jẹ́ á gbàdúrà pé Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ láti fẹ́ràn rẹ sí, mo gba oore ọ̀fẹ́ láti fẹ́ràn ọmọlàkejì mi, mo gba oore ọ̀fẹ́ láti fẹ́ràn gbogbo àwọn ènìyàn tó ń bẹ nínú ìjọba Ọlọ́run pẹ̀lú mi, àwọn olùfẹ́ arákùnrin, olùfẹ́ arábìnrin mi nínú ìjọba Ọlọ́run yìí, nínú ẹbí Kristi yìí tó ń bẹ láyé. Mo gba oore ọ̀fẹ́ láti fẹ́ràn gbogbo ènìyàn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn gbogbo ènìyàn. Ó yá gbàdúrà yẹn kó mú ìtara rẹ jáde, kó mú ìtara rẹ hàn. Àdúrà ìfẹ́ lélẹ́yìí, kì í ṣe àdúrà gídígbò. Àdúrà ìfẹ́ ni pé kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ, gbogbo ohun tá à ń ṣe láyé kó lè ní èrè níwájú Olúwa, kí àdúrà wa kó lè ṣe ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí a ti kà á pé àwọn tó fẹ́ràn Ọlọ́run gbogbo ni ó ṣe pọ̀ fún rere. Fí àwọn tó fẹ́ràn Ọlọ́run, àwọn ni Ọlọ́run fẹ́ dáhùn sí àdúrà wọn, kí Ọlọ́run kó lè dáhùn sí àdúrà wa, kí ohun gbogbo kó lè ṣe pọ̀ fún rere. Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ fi gba ọkàn wa ká, fi yí ọkàn wa ká. Àwọn tó fẹ́ràn Ọlọ́run ní ìrètí wọn ò lè já sásán, kí ìrètí wa má ba já sásán, kó má ba dójú tì wá. Ìfẹ́ Ọlọ́run kó yí ọkàn wa, kó gba ọkàn wa ká. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tó sì ti gbọ́ mi, tó mọ̀ pé ò tí ì fàyè rẹ̀ fún Jésù, mo fẹ́ kó gba àdúrà ìgbàgbọ́ yìí, àdúrà ìrònúpìwàdà yìí, mo fẹ́ kó gbà á tẹ̀lé mi. Tó bá wù ọ́, tó sì wò wípé ìwọ náà fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, mo fẹ́ kí Ọlọ́run kó jẹ́ bàbá ẹ̀, mo fẹ́ kí Ọlọ́run kó wà lẹ́yìn ẹ̀, kó sì máa gbèjà rẹ jà, mo fẹ́ kó fi ìfẹ́ rẹ̀ hàn ọ́. Ẹni tí wọ́n bá fẹ́ lè yàn ṣe ohun gbogbo fún. Mo sọ fún wa pé agbára Ọlọ́run wà fún àwọn tí Ọlọ́run fẹ́ràn. Agbára Ọlọ́run ó wà láti ṣe kíni, láti fi ìdí ìfẹ́ Ọlọ́run mọ̀, láti fi ìdí ìfẹ́ Ọlọ́run múlẹ̀ fún gbogbo àwọn tó fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n náà bá fẹ́ ní ìrírí agbára Ọlọ́run lọ́nà tó yí ìkorò, ó gbọ́dọ̀ bọ́ sí inú ẹbí rẹ̀, kó jẹ́ lára àwọn tó fẹ́ràn Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ràn wa. Mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà yìí, kó gbàdúrà ìgbàgbọ́ yìí tẹ̀lé mi wípé Jésù Kristi, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo jẹ́wọ́ rẹ pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn mi ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ dájú wípé lóòótọ́ ló wá sáyé, ló kú fún mi, ó sì kú fún gbogbo ẹ̀ṣẹ̀ aráyé, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Ó wá ti gòkè ré ọ̀run, jókòó sí ọwọ́ ọ̀tún Baba. Láti òní lọ, ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ sọ mí di àtúnbí, ẹ mú ohun gbogbo dọ̀tún nínú ayé mi. Mo pinnu wípé mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo sì kẹ̀yìn séṣù. Mo máa tẹ̀lé ọ títí gbogbo ọjọ́ ayé mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn, mo gbàdúrà fún ọ wípé adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ohun gbogbo kó di ọ̀tún nínú ayé rẹ, ohun àtijọ́ ti kọjá lọ. Mo sì gbàdúrà fún ọ wípé láti òní lọ, àìsàn kó fayé rẹ sílẹ̀, ọ̀dá kó fayé rẹ sílẹ̀, àìní kó fayé rẹ sílẹ̀, ìpọ́njú kó fayé rẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Jésù Olúwa wa. Ìwọ tó bá fi ayé rẹ fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, kọ sí wa, jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀, kí n darapọ̀ mọ́ ìrìn àjò ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí, kí n lè gbàdúrà fún ọ, kí n lè fún ọ ní àwọn ìwé tí o máa kà tọrọ Ọlọ́run á fi yí ọ sí. Gbogbo ènìyàn tó bá fayé wọn fún Jésù là ń gbàdúrà fún lóòrèkóòrè o lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa. A sì gbàdúrà wípé Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ìwọ tó bá ní ọrẹ ìfẹ́ tó fẹ́ filẹ̀ fọ́lọ́run, bó ṣe máa ṣe á wà lórí pẹpẹ, o lè fọrẹ yẹn lẹ̀. O gbàdúrà wípé orí rẹ máa kànkè, ọwọ́ rẹ á kànkè, lábẹ́ bó ti kórè ò ní ṣaláìní ohun tó dára. Ǹjẹ́ mo súre fún gbogbo ènìyàn wípé lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lórúkọ Jésù a máa bá ire pàdé, ire ayé wa ká, ìbùkún ayé wa ká, ohun titun. Àwọn kan wà tó ń gbọ́ mi lónìí, wọ́n máa rí ohun titun lọ́sẹ̀ yìí. Ohun rere titun ní o, ojú yín máa rí ohun rere titun. Lábẹ́ bó ti hùn kó rí, gbogbo iṣẹ́ tọ́ta ti ṣe lòdì sí yín, gbogbo ẹ̀ ló ti bàjẹ́ báyìí o, ó ti domi. Ọlọ́run máa tọ́ ipasẹ̀ ọ̀nà yín, ó máa ṣamọ̀nà fún yín, á tọ́ ipasẹ̀ ọ̀nà yín lórúkọ Jésù. Ọlọ́run máa darí yín nípa ìfẹ́ rẹ̀, nípa àánú rẹ̀, nípa ojú rere àti ìṣeunfẹ́ rẹ̀. Ó máa darí yín sínú èbúté yíyanjú, ó máa darí yín sórí ta ìbùkún, ṣẹlẹ̀rú ìbùkún, á darí yín síbi tí ọkàn yín yóò ti balẹ̀, tí ní yóò fi dùn, tí a máa fi orin yí ayé àti àyànmọ́ yín ká, orin ìràpadà, ó máa kún gbogbo ẹnu yín. Bẹ́ẹ̀ ni ó sì kó yí padà. Jésù Kristi Olúwa wa. Ẹ bá mi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí pẹpẹ náà ni a tẹ̀síwájú nínú ìsìn wa. Ẹ ká sórí ọ̀fẹ́ lápapọ̀, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀tẹ̀ mímọ́ tí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti ìsìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé, ẹ tọ́jú ara yín o. Ire o.